ó bá yá wọn aláwa là ń dá wàhálà lẹ̀ nínú Nàìjíríà kán lọ gbé wa kán lọ mú wa ẹ má jẹ́ ṣe gbẹ́ o àwọn ní o ẹ sá fún wọn ṣe o whereas ẹ̀yin gangan lẹ̀ ń jẹ́ ẹni ibi tẹ bá ń gbọ́ èèyàn bí èèyàn òfò gbogbo ẹni bá gbé religion sórí tí ò fìfẹ́ kun èèyàn òfò ní níbi tá a bá dé àwọn abayín sọ láti yejọ́ ẹlẹ́fẹ̀ẹ́ gbọ́ ẹni tinú yín yẹn lẹ fẹ́ ṣe ẹ rò wípé ẹ̀ halẹ̀ múyàn kan ṣe rò wípé tí rògbòdìyàn yẹn bá délẹ̀ tán ó yọ yín kúrò ní ẹ̀yin gan lẹ máa kọ́kọ́ bá lọ ṣe ti wá rí ibi tẹ́ sún gbogbo everybody dé every other religions ẹ rí ibi tẹ́ sún wọn dé ní Nàìjíríà bill to establish Christian court scale second reading ṣó tán ṣojú everybody wá dẹ̀ máa clear ojú gbogbo wájọ máa bó ni ẹ má wọrí. Bill to establish Christian court scale second reading. The House of Representatives on Tuesday in Abuja passed a bill to set up the Ecclesiastical Court of Appeal in the country through a second reading. Presenting the bill during plenary, Mr. Dong said the Ecclesiastical Court, when established, will complement the regular court in adjudicating in matters related to the tenet of the Christian faith. According to him, this shall be between individuals and groups that yield and submit to its jurisdiction. Just the same way tí àwọn tó ń pè fún Sharia sọ wípé tí Sharia court bá ti dé o ẹ̀yin Mùsùlùmí nìkan ni kódà lára ẹ̀yin Mùsùlùmí tẹ́ ẹ bá ní interest láti lọ bẹ̀ kò jẹ́ dandan irọ́ ni ṣe rí Kristẹni náà àwọn náà ti sọ tí wọ́n sìn wọ́n ní Christian court ó máa wà fún individual àbí group àwọn tí wọ́n bá ní ìgbàgbọ́ ní inú ilé ẹjọ́ yẹn ìjẹ́jọ́ yẹn ṣe ti rí báyìí gbógun ti dé àfìgbà tẹ́ ṣáfi ẹ̀sìn tẹ́ fi bá yí ara yín jẹ́ kò sí wàhálà. Mr. Dong explained that the ecclesiastical court shall exercise such appellate and supervisory jurisdiction in civil proceedings involving questions of ecclesiastical law and Christian personal law. According to him, the amendment will no doubt widen the scope of jurisprudence, education, and legal practice in our nation. It will bring to reality the administration of ecclesiastical Christian tenets and law in adjudicating matters of personal Christian law and civil matters. This shall be prescribed in the rule of practice and procedure of the ecclesiastical court. My God. It will also entail freedom to propagate one's religion or belief in worship, teaching, practice, and observance. Hey, he said that cardinals who will serve as judges of the ecclesiastical courts shall be drawn from those land in law. They shall be required to administer justice in accordance with the Christian faith and the law of the nation. Hey. Speaker, House of Representatives Yakubu Dogara referred the bill to the Special Ad Hoc Committee on the Review of the 1999 Constitution, NAN. Ṣé ti rí báyìí? Ṣé rí bí tẹ̀sán wá dé? Ṣé ti rí bí tẹ̀sán wá dé? Ṣé rí bí tẹ̀ bá wá dé? Tá bá ń bá yín sọ, ẹ ní fẹ́ gbọ́. Tá bá ń bá yín sọ, ẹ ní fẹ́ gbà. Tí yín nìkan ló máa ń yé yín. A ní ká má dá wàhálà ìjẹ̀sìn sílẹ̀. Ẹni dandan ní Sharia. A sọ fún yín pé Nigeria is a secular state. Muri Kakitola, How Market. Abdulrasheed Tiwa tó dúró níwò, How Far. Mufti, ẹ pẹ̀lẹ́ o. Báwo dẹ̀ ni? Ṣé ó rí bákan náà lọ́dọ̀ yín? Tó bá wá rí bákan náà, ẹ jájọ wá wo fídíò yìí. A ní gba àwọn alákatakítí láyè láti wá fi Sharia òfin Sharia da ilẹ̀ Yorùbá rú. Ìdí mo sọ̀rọ̀ yìí, bàdá mi Muslim ni. Sharia wà nínú Al-Quran gẹ́gẹ́ bí òfin.
ṣùgbọ́n bí àwọn ará bí ṣe ń lo Sharia nílùú Nàìjíríà ó lọ́wọ́ òṣèlú nú ó dẹ̀ ní ọwọ́ ìmúnilóko ẹrú ẹ̀sìn nú ó dẹ̀ ní ọwọ́ jàǹbá nínú. Sharia tí wọ́n lò ní Zamfara àmọ́ jàǹbá tó fi ṣe fún gbogbo àwọn ẹlẹ́sìn Kristẹni tó wà ní Zamfara àdẹ̀mọ́ jàǹbá tó fi ṣe fún àwọn ẹ̀yà tí ò ń ṣe ẹ̀yà Fúlàní àtàwùsá ní Zamfara. Nàìjíríà Abdulsalam ló sneak penal code wọnú ẹ̀ ní 1999 kò sí ní 1960 constitution tá a gbà papọ̀ pé ẹni ṣe Sharia kò sí ní òfin wa kò sí ní Republic constitution pé Sharia wà ní òfin wa 1979 constitution kò sí Sharia ń bẹ̀ ṣùgbọ́n ní Abdulsalam àgbà tó fẹ́ gbèjọba fún àwọn ìjọba alágbádá ló fi Sharia wọnú ẹ̀ fún Professor Wadidu tó jẹ́ special adviser on religion matters legal matters sorry nígbà yẹn àtìgbà yẹn ní òkè ọya wàhálà lẹ́ẹ̀ni wàhálà lọ́la ni nítorí Sharia àti ọ̀rọ̀ ẹ̀sìn alákatakítí ní ilẹ̀ Yorùbá Muslim Christian àti ẹ̀sìn alábàláyé wọ́n fẹ́ra wọn tako ara wọn. Yorùbá ò gbé ẹ̀sìn alákatakítí sórí ìwà ní Yorùbá máa ń wò ọmọlúwàbí la máa ń wò àwọn ẹ̀sìn tí a tó mọ èèyàn gidi. So mo bẹ̀ àwọn ìjọba wá sí ìwé àti mo ti rí Ògùn state governor tó ti condemn in totality mo ti rí Èkìtì state governor tó ti condemn in totality mo ti rí Ọ̀yọ́ state governor wọ́n ti condemn náà èdè wa gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo condemn in totality wípé a fẹ́ Sharia. Generalismus. Gani Ige Adams òun gan yẹrí mọ́ everybody lọ́wọ́ ṣe mọ̀ wípé mẹ́ta lọ́kan ní Gani ó ṣe Kristẹni ó ṣe Mùsùlùmí ó dẹ̀ ń ṣèṣẹ̀ṣe ó dẹ̀ ń practice mẹ́tẹ̀ẹ̀ta ó pín ire láàre bí ọmọ lálọ́mí òun gan ti wá fárígá báyìí ṣe rí pé ó ti yán rí pé gbogbo gọ́vnà ilẹ̀ Yorùbá pátápátá everybody gbúdọ̀ reject Sharia òun gan fúnra lára òun ṣèbẹ̀ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ní gbogbo ibi tí wọ́n ti practice Sharia pátápátá irọ́ ni òfò àtàdánù ni ìmúnilẹ́rú ni wọ́n á sọ ẹ wọ́n á fi okùn Sharia wọ́n á so sí ẹ lẹ́sẹ̀ wọ́n á so sí ẹ lọ́wọ́ wọ́n á so sí ẹ lọ́rùn wọ́n á fi dí ẹnu ẹ ó ti di ẹrú nìyẹn for life o ò lè bọ́ ń bẹ̀ gbogbo family ẹ ò lè bọ́ ń bẹ̀ ṣùgbọ́n àwọn tó ju okùn yẹn sí ẹ lọ́rùn lọ́wọ́ lẹ́sẹ̀ àtẹnu ẹ àtọrùn ẹ kò mú àwọn o kò mú ìyàwó wọn kò mọ́kọ wọn kò mọ́mọ wọn kò mú gbogbo òfò àtàdánù tó bá jọ ṣe o kò mú wọn o ìwọ nìkan tó dìdìrì torí ògbọ́n ìwọ nìkan ló mú tó gbọ́ nǹkan tó wí ẹja wa lọ síbi comment section ṣapálì ṣe bí òun gbọ́ tí ìyẹn pariwo Sharia ni no going back kò sẹ́ni tó wá sọ fún yín pé kẹ́ go back lórí ọ̀rọ̀ Sharia mọ́ níbi tá a bá dé but situation tó wà lẹ́yìn sí ni wípé tẹ́ ẹ bá ti sọ pé dandandandan Sharia lọ o àwọn Christian náà àwọn náà ti fẹ́ ṣe Christian court ètò ẹ̀dúró oníṣẹ̀ṣe ẹ̀yin traditionalist customary court ó dẹ̀ pé oníṣẹ̀ṣe náà tó bá máa fi du bí ó pẹ́ jù bí a month àárí tó oníṣẹ̀ṣe náà ipá àwọn náà fẹ́ ṣe court tiwọn àti law ó ti tán ẹ ti pín ṣé ara pépé kọ́ ni àbọ̀ náà tọ́lọ́run tẹ̀ ṣe fẹ́ gbà rìnrìn àjò nǹkan lélẹ́yìn kò tiẹ̀ wá yé yẹn ṣùgbọ́n ká tó lọ fáfà tóníṣẹ̀ṣe yẹn máa fẹ́ nira díẹ̀ o ṣebí Kùránì náà máa fi búra ní Sharia àbí Bíbélì ní ti Kristẹni ó ti yá ìyẹn lọ́nà ló tẹ̀ tún máa wá dáa kò lè kò rújú kò bàjẹ́ traditionalist court tó já sí wípé bí Ògún àbí bí àrá lẹ máa fẹ́ lò yẹn o kò ní yọ Bíbélì àti Quran bí Ògún bí àrá
Hey! Bí omi ayé lála Ògúndé. Parọ́ kó mu omi ayé lála ní kò ẹ bá wú àfi pú. Hey! Àrá Ṣàngó. Ṣé ẹ máa lo Ṣàngó náà? Àkójò má ṣù ni ò tó bá parọ́ tí ẹ bá ẹ àrá sán pa ẹ́. Àbí yẹn gan ló bẹ́tà ni. Ẹ jẹ́ á lọ bí comment section. This is what a Christian president and a Christian vice president couldn't give you. But a Muslim ticket is going to give you. And trust me, this bill has passed the second reading for the first time in history. And surely Tinubu will make sure it is passed and the constitution be reviewed to accommodate it. The overall goal of all this fantastic bill is a new constitutional review. That is why Tinubu is not distracted by a coalition of losers and the headless mob making noise on social media. Tinubu is laser focused on his mandate of renewed hope, fairness to all religions and regions, and his re-election is as strong as a horse's manhood. Otan. Ele báyìí ó ní good one. Mi fẹ́ dárúkọ wọn ni. Ele báyìí ó ní, so you believe the two wicked people in power are Muslims? Be deceiving yourself. Ìyẹn bàbá Tinubu àti Shettima wọ́n ṣe Mùsùlùmí. Hey, ó ti wá lẹ́tìkẹ́ ni o. Ele ti bẹ̀rẹ̀ ìjà o, ó ní rubbish. There is nothing like Christian court. Kì í rárá gba nǹkan. Ibi tọ́rọ̀ yẹn wà náà nìyẹn. There is nothing like Christian court. Where did they adopt that from among the Christian countries that brought Christianity to Nigeria? They just want to use Christian court as a means to allow people be comfortable with Islamic court or Sharia court. Nígbà téyìn ti sọ wípé dododo a ní kẹ́ má jẹ́ ká practice Sharia law, Sharia court, torí pé Nigeria is a secular state, kì í ṣe Musulumi country. Ẹni rọ́ ẹ̀yin lè ti ṣílẹ̀kùn sílẹ̀ fún gbogbo àwọn other religions láti pé nǹkan tó bá mú yín tẹ́ ní dandan Sharia law. Ṣé Saudi ó jẹ́ gángan bí Nigeria? Àbí wọ́n sọ wípé Nigeria ó wà lábẹ́ Saudi ni? No now. Tẹ́ bá ti ní law wọn tó practice ńbẹ̀, ẹ fẹ́ wá impose ẹ̀ lé wa lọ́rùn nínú Nigeria bí. Kò sí wàhálà. Gbogbo every other religions pátápátá gbogbo wọn làwọn náà ní right. Láti ní kọ́ọ̀tì tiwọn, ojú everybody máa bọ́ ni. Ẹ máa gbọ́. Wọ́n ti ń kanra. Kí ló dé gan tó jẹ́ wípé nǹkan tẹ́yin bá ṣe fáwọn èèyàn tẹ́ ẹ̀ fún wọn ní food dose tó bá wá mú tip kékeré bí orí ayán báyìí tó bá fi tan yín lẹ́nu wò, the way tẹ́ ṣe máa ń yánrí tẹ́ máa ń jà, ẹ wá máa forí gbá igi fi gbá ọ̀pẹ̀ bí ìgbà tí kòkòrò bá kó wọnú ihò mú yín. Kí ló dé? Christian court has come to stay. Ẹ̀yin traditionalist our market jẹrẹ alpha ìgbà wo ní tiyín ká lè mọ̀. Ó bá rí bákan náà ẹ tètè jẹ́ mọ̀ ká lè pariwo síta o. Ṣebí bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ohun tí mo mọ̀ ni wípé ìran ńlá bàbá tèmi tá ń pè nílẹ̀ Yorùbá kò ní ṣe kí ni, kò ní wọlẹ̀ bí àrá. Ó máa gbérí ni gbogbo yín tẹ́ ń gbìmọ̀ ogun fún ìran Yorùbá pé kó má nísinmi, kí ilẹ̀ Yorùbá má nísinmi. Mo lẹ́ẹ̀ní nísinmi. Ẹ rò pé ré ni mò ń ṣe ni. Ẹ ò ní nísinmi. Ṣebí tẹ́ bá nísinmi lẹ máa rójú ráyè ara yín. Ẹ ní nísinmi kó máa lọ bẹ́ẹ̀. Jọ ọmọ ìyá mi má gbàgbé o. Bá mi subscribe sórí YouTube channel. Bá mi ṣe kí ni, support brand Dara. Yeye Dara kówó mi ò lè dá ṣe. Má sì gbàgbé láti bá mi comment, drop your comment. Bí fídíò ìbá dọ́dọ̀ ẹ bá mi share káàkiri. Orúkọ tèmi ò yí padà. Yeye Dara kówó lèmi ń jẹ́.